tí mo sọ yìí ọmọ ti sá lọ kí ni kí n wá ṣe báyìí. Honorable, ọ̀rọ̀ ti bàjẹ́ jìnnà ó ti bàjẹ́ báyìí. Iṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn aláti tẹ̀lé òfin ni due process òfin la máa láti tẹ̀lé. Mo mọ̀ pé kẹ́ ẹ tẹ̀lé òfin ẹ̀yin la mọ̀ fún mo máa bá ẹ̀gbọ́n wọn nìyẹn ẹ̀yin la mọ̀ fún amòfin ló mọ ibi tí òfin ti tún ní kọ́rọ́ yìí. Ṣùgbọ́n olóyè ṣe rí nígbà tí a jọ sọ̀rọ̀ ọmọ yìí ta ló máa dúró fún ọmọ tiyín gbogbo nǹkan tí èmi rò ni pé ẹbí lọmọ náà ńgbà tó gbà láti gbowó ẹjọ́ yìí bá dẹ̀ kéré ju bó ṣe wà lọ ṣe ní bí manslaughter làbákọ̀ yìí sí. A lè lo ẹbí fún nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ mọ̀ pé ní tí wọ́n máa ṣẹlẹ̀ ń gbòòrò ń gbà ẹnì kan wá lọ́nà rébù ti fi ọmọ ọlọ́mọ dípò ọmọ ẹ̀ níbi tí ọ̀dà a lè ṣe yẹn kì í sọmọ mi kì í ṣe ṣẹ́bí. Ẹbí yín kọ́ ni òun náà. Kì í ṣẹ́bí. Ló súnmọ́ yín tó bẹ́ẹ̀. Lóòótọ́ ló súnmọ́ mi mo tọ́jú ẹ̀ ní tó ṣẹlẹ̀ tó fi súnmọ́ mi bẹ́ẹ̀ yẹn ní tó ṣẹlẹ̀ ni pé. Mo ti dé mo ti ṣe ń ká èyí tí mo tún ní mú bọ̀tà yìí kí ló gbórúkọ òun náà ti iṣẹ́ àwọn Amẹ́ríkà ìṣúná tó sájà lórúkọ wọn tó máa ṣàjọ òbí fún. Owó máa ń rí ọmọ gidi wọ̀nyí ńlá. Daddy, olóró kan tí mo fẹ́ bá yín sọ. Actually, Daddy, mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Ìdúrà ti rí àgbà tó ti ń ṣe inú ẹ̀wọ̀n kó fẹ́ tọrọ nǹkan. Daddy, ó ní ọ̀rẹ́ mi kan tí mo ti rí sìn àtìgbà secondary school days wa ni mo ti rí gbẹ̀yìn. Àfi bí mo ṣe pàdé ẹ̀ lénìí nìyẹn. Ó wá ní some little problems. Ẹ̀yin náà lẹ́dẹ̀ ni pé tabarẹ́ni tó nílò ìrànlọ́wọ́ wa ká ràn lọ́wọ́ lásìkò. Ó ní housing problem. So mo ní pé bóyá kó wá máa gbé bíbá. Kò ríbi tó máa gbé. Bẹ́ẹ̀ni sá. Olóòótọ́ ni mo kọ́ yín kẹ́ máa ṣèrànlọ́wọ́ àmọ́ tabarájá tó sán kúrò lọ lówó ẹ̀ tó wà ń ta àlédè mú wọlé torí àwọn ọ̀rẹ́ onídìgbò lógi níbi tó ti ń bọ̀ àbí ṣe ló bùyàn ṣán náà fi lè bọ́ tàbí tó ti ń bọ̀ eléyìí dídé múyàn wálé ṣé kò lẹ́bí kò lára ni. Daddy, àwọn parents ẹ̀ ti kú sá. Kò burú tó bá tún ní kó mú wálé. Daddy, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó wà nínú ilé already. Ó ti wà nínú ilé. Bẹ́ẹ̀ni sá, bẹ́ẹ̀ni sá. Ó dà. Ẹ jẹ́ kí n lọ mú àkẹ́rì sá. Okay sir, thank you Daddy. Ìyá kò mú wálé. Ìyẹn yàtọ̀ sí. Ìjìyà yà kéré gan-an ọmọ á tètè jáde ṣé bí nǹkan tá a sọ ọmọ náà nìyẹn pé tó bá gbó lọ yìí tán. Báyìí wá ṣe ń sin ọmọ tí mi ti lọ ẹ̀yìn sì lámòfin ọgbọ́n la fẹ́ dá sí ọmọ tèmi ò gbúdọ̀ forí bá kankan. Lọ́yà ọmọ tèmi ò gbúdọ̀ jìyà rárá èmi àti ìyá rẹ̀ àti jìyà. Ìgbà yẹn la sì ti ń fi sọ́kàn pọ̀ ọmọ yìí ó di nǹkan ńlá nílùú yìí mo fẹ́ ó di president. Kí ló wá fẹ́ ṣe lẹ́wọ̀n tó bá di president tó wá lọ ẹ̀wọ̀n ìyẹn yàtọ̀ ẹ̀wọ̀n president yàtọ̀. Ṣùgbọ́n kọ́mọ wá di pé ó sì fẹ́ máa wà skul ó máa lọ́pọ̀ ẹ̀jọ̀ tó lọ níta wá fẹ́ ṣe sí ní ká ṣe sí. Honorable. Bóyá ká tún lọ rí DPO tí ọmọ wà ní custody wọn láti lọ rí ká bá wọn sọ̀rọ̀. Ndà bí tí mo wá náà nìyẹn ní tí mo wá bá yín fún nìyẹn pé kẹ́ ẹ lè sọ fún mi ní tó yẹ ká ṣe ní tẹ́ bá ní ká ṣe la máa ṣe ẹja lọ bá. Ọ̀rọ̀ owó púpọ̀ là ń sọ̀rọ̀ yìí o.
kán tiẹ̀ fi lẹ̀ náà kí gbogbo tí òun kò tiẹ̀ tán lẹ̀ náà tábà tiẹ̀ rojọ́ kọ́mọ tiẹ̀ wálé náà. owó tó bá ní àbùkù kan ọlọ́run ní fowó jẹ wá ń yà níwọ̀n ìgbà tọmọ tèmi bá ti máa lálàáfíà ó sì gbégbé ayé rere àní mo ti ń nọ́ọ̀sì ibi tí alọ́gbọ̀n mo fẹ́ kọ́ mọ̀ yóò kọ́ di president ìlú yìí lọ́la. Adi ṣe bẹ́ẹ̀ yìí ni Adi ọ̀gá kí ló tẹ̀ mí gan ọ̀gá dé kí ló dé tó lè tó yìí kátẹ́ni pé bẹ́ẹ̀ ṣe ń lu mi ara mi ń bẹ́ máa ń kí mo lékò lára ẹ̀kọ́ lùyọ̀ lálùkì ní láì ṣe ṣúkúùdì ọ̀gá ọ̀hún olórí ọ̀hún aṣíwájú òṣètò yìí ó táwa mọ̀ abẹ mo bò ìṣèlú SARS ìpọ̀ ọlọ́run àwọn yẹn olùyàn tó yìí òjò SARS kò olùyàn tó yìí sáìdì SARS kò máa dàn kó olùyàn tó yìí. ká ní o ti jẹ́wọ́ kó tó di pé abẹ̀sẹ̀ ní tọ́jú ẹ̀yìn ọ̀nà ìlú ẹ̀ báyìí but for the fact that ìwọ náà ṣàgídí pẹ̀lú ẹ̀ ló jẹ́ kí ìyàtọ̀ fi jẹ́ ìyìn kò rí bẹ́ẹ̀. mélòó lẹ pera yín iná àwọn gàǹgẹ̀. ìgbà mi látàrí ta ní sọ̀rọ̀ ìbò ọ̀gá adé ṣé fẹ́ sọ̀rọ̀ pa ni ó dá mẹ́ta ni wa. mẹ́ta ni so gẹ́ẹ̀ náà wà lára yín ṣé olólórí ni àbí ta lólórí láàrin yín. tó ṣe máa jó lórí mi tó kùnrin wa ẹ̀gbọ́n ká má gbọ́tọ̀ ra jẹ èmi ló lórí wọn àmọ́ èmi ò lè pa ẹni tí mo kàn nẹ́nu lásán ni mo nẹ́nu ni ẹnu mi ti pọ̀ jẹ́ṣẹ́ ẹnu tí wọ́n ní ẹ ò pọ́sì kẹ́ bá ńlá kọ́kọ́rọ́ pa ẹnu ló kó bá mi ẹnu mi má pa mi. so operation tó lọ yìí owó tó gbà ń bẹ̀ ń gan. ìgbà mi ẹni ṣe mẹ́ta ni wá mo ní mẹ́ta ni wá ẹ tún náà ta jí bẹ́ẹ̀ mo ló wá kí iṣẹ́ fẹ́ bá wa náà ni ó dà kò wúrú ẹ lè rí gbàgbẹ́ mọ́ àwa ti pín nǹkan wá mo ti bẹ sẹ́nà mẹ́ta. ẹ tẹ wá pa ní operation yìí yẹn ìwọ náà ló bá o. ìdáhùn wọn ní ilé pẹ́ kí ẹ má rojọ́ mọ́ mi lẹ́sẹ̀ mọ́ mo mú ara mi ọmọ tèmi mọ̀ mi ì lè pààyàn kẹ́rì èkúté inú létí ó bá ṣe mistake fara ara rìn mi kọjá mo lè má sunu lé ẹ̀ mọ́jú mi ì lè dápẹ́ jì yẹ ṣẹ́rú lórí burúkú géètì wà láàrin ìwà yẹn olóńgbò àlè lọ́mọ yẹn o tẹ bá ń gbọ́ sharp shooter ọmọ ẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ lórí burúkú kò sí tí ó lè yìn bó yẹ kọ́ọ̀kì bó bá yẹ sọ fẹ́ pààyàn ni má pa ọ má pa ọ àfi kò bá ló ń pẹ̀yẹ lẹ́ni dànù ẹ̀yin ni bó ṣe rí bó ṣe wù sùmẹ́sùmẹ́ yẹn ni òun ló pa ó yára pààyàn gan tẹ bá gbà láyé wà láyé ó lè pààyà yín. sórí àwọn ọlọ́pàá à ń ṣọ̀dájú ọ̀rẹ́ aráàlú dẹ̀ ni wa if not kò yẹ kí n fún ẹ ní opportunity tó ní sórí pé mo jẹ́ kó máa sọ̀rọ̀ mo jẹ́ kó máa express feelings rẹ̀ mi ò fẹ́ kí n fi kọ́ pé méjì sí àti kó máa gbogbo ẹlẹ́nu ó sì lè jẹ́ kí n fi ẹlẹ́kùn máa sọ̀rọ̀ ṣe understand so nísìnyí jẹ́ ẹ̀yìn ara yẹn mo ní sharp shooter rí mo ló pa ẹni tó lọ sí operation ṣí àwọn olè gbà ẹjú fún tiẹ̀ bó ni wọ́n kó tiẹ̀ sí báyìí. ọlọ́run àgbà mi ṣẹ́rí tèmi ṣẹ́rí tí tó ẹgbẹ́ mi gbó lórí àwọn olórí ti wà tẹ́lá fẹ́ mọ olórí tó tún wà fún wa gẹ́gẹ́ bí ìsàlẹ̀ tó jẹ́ bàbá ìsàlẹ̀ fún wa. bàbá sàlẹ̀. náà tẹ̀mí lọ ọ̀gá àmọ́ àní bàbá ìsàlẹ̀ àní bàbá gbẹjọ́. tó ń gbéṣẹ́ fún yín. ẹ bá fẹ́ kí mú ilé àwọn ilé rẹ̀. gbọ́dọ̀ mọ́ṣúárì ni èrò pọ̀ mẹ́gbẹ́ sábà máa fa dúrọ́ọ̀bì mẹ́ta yọ ẹ̀rí bàbá ìsàlẹ̀ wà ní ìwé ìpè bóyá gan ni lábá wá fẹ́ níbi ìdágáàdì kankan kó kú sùn lọ́bẹ̀ẹ́. àtọ̀rọ̀ tó fi àjẹmọ́ tó ló ti jẹ́wọ́ kò ṣẹjọ́ púpọ̀ ni kò sáyé ọ̀rọ̀ tó bá délé ẹjọ́ ìjọba bẹ́ẹ̀ yanjú ẹ̀ tó jí ẹ. ó ti tán gbà yẹn dá máa lọ ilé ẹjọ́ ní tẹ̀tẹ̀ ṣe kan tó bára lóró olúwẹ̀ yìí kí ló dé ẹ̀wá ẹjọ́ fún mi ti máa jẹ́ o ẹjọ́ fún mi ti máa jẹ́ o. Ṣọlá ẹni ààrẹ náà là ń sọ fún mi èmi bá gbà ẹ́ nímọ̀ràn pé kò jẹ́wọ́ torí pé o lè sọ fún mi pé o mọwọ́ o mẹsẹ̀ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ bí mo ṣe wà yín sìn fáìn jẹ ní ṣo fẹ́ kọ́ báyìí láwọ̀ jẹ àbí kọ́ máa fi ìyà ẹ̀ṣẹ̀ jẹ́ torí pé ó fẹ́ jẹ́wọ́ kò sí nǹkan tó stop ẹ láti jẹ́wọ́ besides àwọn tó kú ẹ tájọ mú wọ́n ti jẹ́wọ́ wọ́n dẹ̀ sọ pé operation tẹ ti ń bọ̀ owó tẹ gbà ń bẹ̀ ẹ ti pín tó mọ́ gbẹ́ pààyàn wọ́n dẹ̀ ní wọ́n ló pa ẹni. èmi kọ́ èmi kọ́. so mi rí reason fún ẹ láti má jẹ́wọ́